Africa Content TV. Ìdílé alákọ̀bí ojú olówó pọ́nrọ́rọ́ olówó jẹun ojú olówó pọ́nrọ́rọ́ ìnira mà nìyẹn. Sábà kúrò sí lóhùn tó ń rò nínú ayé kò sí bẹ́ẹ̀ àbáṣe wálé ayé. Ṣé ó ní ronú báwo ló wá dé nìyà? Ṣùgbọ́n ká ronú bí ẹni tó rí ẹ̀yà. Kárántí ọ̀lẹ́ ayé ilé ayé ìbẹ̀ ló máa ṣe. Ilé ló kọ́ ní mọ́tò ló láti. Kárántí ìgbà táwa ò ní sí mọ́. Tí gbogbo àdàmàdà tó bá dópin.
sọ mi pé mo kárí láì. Ọmọ lọ́kàn wọn bá láwọn bí ìfẹ́ ìbùkún fún mi. Táwọn tó mọ́ tó mi máa ṣe yẹ̀yẹ́. Ẹyin tẹ̀mí lè bí àwọn ọmọ ọ̀rọ̀ kúrò ní wa. A lè rí wọn bẹ̀rẹ̀ tó ti yó. Ìbàdí mi Jésù tí yóò ní ẹ̀ẹ́dọ̀ máa fẹ́. Abáláwo ní ìbílẹ̀ fèrè yín kọ́. Ààrẹ búburú jì nínú omi lè dé sára.
Ṣẹlẹ̀